káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV níbi tá a ti máa ń fún yín ní àwọn ọ̀kan òjọ̀kan onírúurú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá àti tó ń ṣẹlẹ̀ lókè òkun tó jẹ mọ́ Yorùbá. Yorùbá Parapọ̀ TV a máa gbé yín débẹ̀. Tó bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, ẹ tẹ subscribe button síbẹ̀. Ẹ má gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tí ó máa ta yín lólobó nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Yorùbá Parapọ̀ TV kí la ní fún wa lẹ́nìí, ẹ jẹ́ ká gbé yín débẹ̀. Torí Boko Haram ti pààyàn kiri lẹ́lòmíì ṣe kórìíra mùsùlùmí. Ọlọ́mí kórìíra mùsùlùmí débi pé ó ti rí gbogbo mùsùlùmí gẹ́gẹ́ bí Boko Haram. Àwọn mùsùlùmí máa jẹ́ bá wọn ṣe wọ́n máa pààyàn ní o. Wọ́n máa pààyàn ní o. Your first identity, our first identity is our names, our indigenous name. Indigenous name. Gbogbo bí ọba jẹ́ bá kọ́kọ́ béèrè pé kí lórúkọ rẹ náà béèrè sọ́ni mu ẹ. Nítorí ọgbọ́dọ̀ kọ́kọ́ sọ fún ọ ni pé Àkàndé ni orúkọ mi ní Àkàndé. A ti fi orúkọ yẹn kéètì wàhálà fúnra wa. Bí àwọn kírísítẹ́nì ṣe ń sọ orúkọ àwọn tó ń sọ orúkọ kírísítẹ́nì táwọn fẹ́ jẹ́ orúkọ Yorùbá mọ́ tó yẹ pé bíi John, Joseph, Patrick, Sunday, Philip, Samuel, Mike, Janet, ọmọ Yorùbá bí wọ́n ṣe ń jẹ yẹn táwa náà ń jẹ́ Abdullahi, Abdulrahman àti create enmity fúnra wa nílẹ̀ Yorùbá. Slavery method mọ́nilẹ́rù ni wọ́n ń pè. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ, bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Gbogbo orúkọ tó bí àyàn tó ń jẹ́ yẹn ọ̀kan lọ́run àti wà àtọ́rúkọ rẹ̀ inú ọ̀nà ní sùà ju àlọ́bàá rẹ̀ inú ọ̀nà tó ọ̀bà sí lọ́lọ́run bá fẹ́. Orúkọ kọ́ láàbì sẹ̀sìn, ìpayọ̀ Ọlọ́run láàbì sẹ̀sìn, that is what I'm trying to point out. Orúkọ kọ́ láàbì sẹ̀sìn, àyèmáyé ọmọ mùsùlùmí ti ń jalè, àyèmáyé ọmọ kìrìsìtẹ́nì ti ń jalè tó ń gbé bàtọ́ jẹ́ pé àmúrọ̀bà ni tó ń ba tèèyàn jẹ́. Ṣé àwọn Boko Haram kí náà pera wọn? Ṣé bí mùsùlùmí pera wọn? Kí ló tó ń jìnnìyàn yóò tán pààyàn? Bó jẹ́ pé ìsara wa. Ṣé bó jẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ Boko Haram orúkọ wo náà ń jẹ́? Ọ̀pọ̀lọpọ̀ Boko Haram orúkọ wo náà ń jẹ́? Orúkọ mùsùlùmí Islam ni wọ́n ń jẹ́ náà. So ká sọ ṣé Boko Haram wà lìjọ náà? Ṣé Boko Haram wà lìjọ náà? Ṣé bá dìtẹ̀ wà lìjọ náà? Torí ọ̀pọ̀lọpọ̀ majority gbogbo Boko Haram, gbogbo àwọn tí wọ́n pe àwọn ní Boko Haram mùsùlùmí orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́. Ṣé Boko Haram wà lìjọ náà? Ṣé bá dìtẹ̀ wà lìjọ náà? Tá a bá wá rẹ̀ tí ó jẹ́ orúkọ mùsùlùmí, tí ó jẹ́ orúkọ, tí ó jẹ́ Arabic name, tí ó jẹ́ Arabic name, tí ó jẹ́ Abdullahi, Abrahman, àbíkẹ́ kan tó ń jẹ́ àlàmú tó ń sin lọ́run déédéé tí sì ṣiṣẹ́ rí. Wàá sọ fún mi pé irú ẹni ò ní wà lìjọ náà. Gbogbo tó bá ṣẹlẹ̀ sí ní dáadáa àtọ̀dọ̀ Ọlọ́run nìyẹn ti wá. Ṣùgbọ́n o wà máa sọ bákà mí ń sẹ́ yí àti ń fàmí náà fùsíkà ìtọ́ba aburú tó bá ṣẹlẹ̀ sí ẹ ti mọ̀ pé ẹ̀yin lẹ kírètì ẹ̀ fúnra yín. Kí ló wá bọ́ sórí kútúbà ń ṣe kútúbà against pé Alfa Akeem yẹn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ wo ni mo sọ? Ẹ̀yin ní kẹ́ ló làkà ẹ̀yin kẹ́ dàjẹ́ sí tí mo sọ. Pé orúkọ wa kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe kò affect ẹ̀sìn wa. A kà tó ń fi orúkọ yẹn gbogbo àwọn nǹkan yẹn a kà fi ń kírètì ẹni mítì ni. Tí àwọn ọba máa jẹ́ Abdullahi, Abdulrahman tá a máa sọ tí ó jẹ́ pé kì í sorúkọ yẹn là ń jẹ́, tí àwọn kírísítẹ́nì náà máa jẹ́ tá a máa jẹ́ Joseph, Mike, Isaac, John, Ethel, àbíkẹ́lẹ́ pé Noah, David, Johnson táwọn náà máa jẹ́ bẹ́ẹ̀. Tá a bá pàdé ara wa a ní ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá because òní mọ kò sí tó kàn. Ṣé ní Amẹ́ríkà ṣé kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ni? Mùsùlùmí àti kírísítẹ́nì ó pàdé wọn àdẹ́ni mọ rẹ́sì tó ní kálukú ṣe. Ní ti ń jẹ́ ìsìn lọ́hùn láàrin ìwà àtọ́lọ́run rẹ lọ́wọ́ àná. O lè máa forí sọlẹ̀ kọ́ máa sin náà kọ́ lọ sọ pé kọ́ kí n ṣe ọwọ́ rẹ ọmọ dà kọ́ lọ́mọ gbà kọ́ ọmọ jẹni rẹ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé kásà ṣe hàn pé káyé ọmọ kankirun ṣé ni lọ́lọ́run bá fi mọ̀ pé ẹni yìí ẹni mi ni? Ara ìṣàṣehàn pé mo fẹ́ gbé orúkọ mo fẹ́ kọ́ mọ̀ pé àṣẹ alikẹ́bí alimujamjam alimutọ́tọ̀m alimukapkap Muhammadu Jami kíni kan ọwọ́ fúnra rẹ ní àwọn alákọ̀ọ́bù tó lágbára alimutọ́tọ̀m alimusutsut alimufanta alimuko. So ṣé ìyẹn gbogbo orúkọ yẹn ọ̀sán adé ní eré níwájú Ọlọ́run. Ilal ladina amanu wa amilu solihat. I'm saying this in order to clear myself. Mùsùlùmí ni mi ò kí mi dẹ́ ẹ̀sẹ̀ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ. Mùsùlùmí tó dẹ̀ máa tó ń ṣe ni. I know what I'm doing. Mùsùlùmí tó máa tó ń ṣe ni. Mi ò ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ. Bọ́wọ̀ mi ṣe dító, akọ́mọ ní kéwù ni mí. Àfáà àti nkọ́mọ ní kéwù ni mí. Ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ kò pé méjì.
àwọn àìṣe kan ti wà tó jẹ́ pé àwa tá à ń sọ̀rọ̀ yìí àti jìn sí already. Báwo làwọn tí ń bọ̀ lẹ́yìn òsè ní jìn sí? Nínú tó sì dáa ni tó dáa fẹ́sìn tó dáa fún ìran wa kò bẹ́sìn jẹ́ ó dẹ̀ máa promote ìran Yorùbá òun náà ni orúkọ yẹn nínú tèmi rí báyìí orúkọ yẹn nínú tí mo rí báyìí orúkọ yẹn wàá jẹ́ orúkọ mùsùlùmí ṣùgbọ́n jíjẹ́ orúkọ mùsùlùmí tá a máa jẹ́ ká má jẹ́ kó borí orúkọ tó tí ó jẹ́ orúkọ tiwantiwa tó jẹ́ orúkọ ìsàmì wa tó jẹ́ orúkọ tí gbogbo ayé òfin mọ̀ pé lágbájá ọmọ Yorùbá ni. Slavery method mọ̀nilẹ́rú ni wọ́n ń pè because àwọn tí wọ́n kó Áfíríkà lẹ́rú wọ́n á lo ọ̀nà méjì láti kó wa lẹ́rú bí ó dùn pé wọ́n ṣetán láti change èdè wa wọ́n wá láti wá change èdè wa wọ́n wá láti wá change ìwọ̀sọ wa wọ́n wá láti wá change èdè wa wọ́n wá láti wá change orúkọ wa wọ́n wá láti wá change orúkọ wa kò sí ní tó ṣe orúkọ wa náà ntí ọ̀dà tí òṣìṣẹ́lá Muhammad bá láàrin àwọn ará alẹ́ Mẹ́kà àti àwọn ará Madina ló change àwọn tọ́da tí wọ́n ń ṣe ànábì ọ̀fọwọ́ kan kò change ẹ̀ why changing our names ẹ̀ sàn pé wọ́n wá kó wa lẹ́rú tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni why changing our names our good names why changing our good names kí ló dé ṣe orúkọ tá à ń jẹ́ yẹn ọ̀dà ká tó máa jẹ́ orúkọ mi tó bá jẹ́ pé láti promote ẹ̀sìn ni àwọn ọ̀nà tá a lè fi promote ẹ̀sìn ọ̀pọ̀ dáhùn ká change orúkọ fún wa ká ní ká máa change orúkọ àwọn ọ̀nà tá a lè fi promote ẹ̀sìn pọ̀ dáhùn ká máa change orúkọ gbogbo ń tá a bá ti gbé fún ìran tá a bá ti sọ pé ká change orúkọ slavery ni it's a slavery method ni kí n fẹ́ gbàyàn sí sẹ́nẹ̀sì kí wọ́n sọ wọn pé ẹni irú ọmọ eléyìí nìsẹ̀ yìí ìjà Muhammadu Jamiu ọkọ fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ mi wọ́n sọ pé iṣẹ́ tó fẹ́ gbà lọ́dọ̀ mi yìí o aṣọ tí mo kó fún yẹn lọ́gbọ́dọ̀ máa wọ̀ ọ́ gbọ́dọ̀ wọ̀ sọ mí mọ́ lẹ́yìn aṣọ tí mo kó fún yìí oúnjẹ tí mo bá dẹ̀ fún ẹ jẹ lọ́gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tí mo tẹ́mi gẹ́gẹ́ bá ń jẹ ọ́ gbọ́dọ̀ jẹ́ ń jẹ mí nù lé sẹ́yìn ju oúnjẹ tẹ́mi gẹ́gẹ́ máa ń jẹ lọ irú aṣọ tí mo sì máa wọ̀ lọ́gbọ́dọ̀ máa wọ̀ ọ́ gbọ́dọ̀ wọ aṣọ míì yàtọ̀ sí irú aṣọ tí mo máa wọ̀ lẹ́yìn rẹ̀ èdè tí mo wá ń sọ lọ́gbọ́dọ̀ máa sọ tó o bá mọ̀ ọkọ̀ o gbọ́dọ̀ lọ́kọ̀ ẹni tí mo fẹ́ gbà ṣiṣẹ́ nìyẹn o mo fẹ́ gbà yàn ṣiṣẹ́ mo wá ń sọ fún un bá ń pé irú aṣọ tí mo máa wọ̀ lọ́gbọ́dọ̀ máa wọ̀ o irú oúnjẹ tí mo máa jẹ lọ́gbọ́dọ̀ máa jẹ èdè tí mò ń sọ yìí lọ́gbọ́dọ̀ máa sọ bí o ọ̀gbọ́dọ̀ sọ èdè kẹ́kẹ́ ìfẹ́ gbọ́dọ̀ kẹ́kẹ́ lẹ́yìn èdè tí mò ń sọ yìí kí nìyẹn that is slavery method ó dẹ̀ ṣẹlẹ̀ sí bàbá wa kan tó jẹ́ pé torí pé wọ́n jẹ́ orúkọ mùsùlùmí ni ó jẹ́ ká fún wọn níṣẹ́ ìgbà tí wọ́n tó change orúkọ wọn kúrò ní mùsùlùmí tó fọ́n ṣẹ́ torí pé ẹni tó fẹ́ fún wọn níṣẹ́ tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ kírísítẹ́nì ni ọmọ Yorùbá ni o Yorùbá ni ẹni tó nílé tó wà ní tó jẹ́ dàrẹ́tọ̀ tó wà níbi ètò iṣẹ́ tó yẹ kó fún ọ níṣẹ́ yẹn o wọ́n wá lọ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí wọ́n fẹ́ gbaṣẹ́ wọ́n apply orúkọ tó wọ́n ń jẹ́ tó jẹ́ orúkọ wọn àkọ́kọ́ ó jẹ́ muslim name ẹni tó fẹ́ fún jẹ́ christian ẹni wá tó wọ́n pé ọgbọ́dọ̀ sí kẹ́ni ọgbọ́dọ̀ lọ change orúkọ yìí tó bá fẹ́ gbaṣẹ́ mí tó bá ti change orúkọ yìí ò ní gbaṣẹ́ ọmọ Yorùbá sọmọ Yorùbá nìyẹn o ẹ wo eléyìí ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àyìnbó yé èèyàn tó jẹ́ pé ọmọ mùsùlùmí tó fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ christian yìí ò rí ní rí pé ọmọ ìyá mi náà ni Yorùbá ni ó prefer kó fún ọmọ Yíbò tí kìí ṣe Yorùbá kó fún oníṣẹ́ yẹn ní dèdè pé yẹn ti ń jẹ́ orúkọ tó jẹ́ orúkọ Christian tó jẹ́ pé Christian lélẹ́yìn ẹni Christian ìbá jẹ́ ìyá mi wọ́n prefer kan fún oníṣẹ́ yẹn dànkan fún Yorùbá tó jẹ́ ọmọ ìyá tó jẹ́ ẹ̀jẹ̀ wọn tó jẹ́ ìran wọn just because of religion ó ti create lọ́jọ́ sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa támú ẹ̀sìn wọ Áfíríkà kì í ṣe àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kéwu ara o kì í ṣe àwọn àfáà wa tí wọ́n kọ́ torí pé tó ń sọ yìí ọ́ àfẹ́ àwọn àfáà tó kọ́ wa ní kéwu náà àwọn tí wọ́n mú ẹ̀sìn wọ Áfíríkà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní intention pé wọ́n mú ẹ̀sìn wá sẹ̀sán intention pé wọ́n wá kọ́ alẹ́rú ni wọ́n ní fáàkì tí mo fẹ́ ká yọ mẹ́rin yẹn firstly ta lè kọ́kọ́ fi secure heritage wa ní orúkọ èèyàn mélòó ní jẹ́ àlàmú mọ́ ẹlòmíì ọmọ oríkì rẹ̀ oríkì tí wọ́n sọ ẹlòmíì ọmọ oríkì tí wọ́n fún oríkì tẹ́lómi jẹ́ lẹ́yìn sọ́ọ̀nì ìmọ̀ ẹ̀ tí ń jẹ́ àti orúkọ tí wọ́n sọ bóyá Abdullahi ní jẹ́ bóyá Adédìran Abdullahi kò tún mọ orúkọ méjì tó ń jẹ́ lẹ́yìn rẹ̀ mọ́ ó ń jẹ́ Abdullahi is an Arabic names àwọn Lárúbáwá ni wọ́n deserve kí wọ́n jẹ́ kán jẹ́ jù wá lọ àwa náà lè jẹ́ Abdullahi ṣùgbọ́n kò ní í jẹ́ orúkọ àkọ́kọ́ ká gbé sẹ́yìn pátápátá ni. mo dẹ̀ fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ìdí tí tí orúkọ mùsùlùmí ṣáájú tó fi ń create enmity fún wa nílẹ̀ Yorùbá weapon ló jẹ́ láàrin àwa ìran ọba káàró òjìrì ọmọ Yorùbá weapon
tá a fi ń jara wa lógun Islamic name òun ló yẹ kó sì kẹta tó yẹ kó wá nọ́mbà 3 Ọ̀jẹ́níyì Àmọ̀fẹ́ Ọládọ́gba Akeem bó sì yẹ kó jẹ́ nìyẹn for me lọ́dọ̀ ti tèmi o lọ́dọ̀ ti tèmi Ọ̀jẹ́níyì Àmọ̀fẹ́ Ọládọ́gba Akeem Oyèwálé Àlàní Karim bó sì yẹ kó jẹ́ nìyẹn Adébọ̀wálé Àkànmú Rohim orúkọ Islamic names òun ló yẹ kí ó kẹ́yìn orúkọ tó jẹ́ tiwantiwa yẹn ló yẹ kó ṣáájú in a way of promoting our heritage and culture in a way of promoting our heritage and culture ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú ọ̀yọ́wọ́ kò nínú Islam alábí ọ̀bọ̀ kan if at all you wanted to promote gbogbo ọ̀nà la fi promote èmi tí mo sọ ẹ máa yí ọ̀nà tí mo fi promote Islam ni àkọ́kọ́ náà mo jẹ́ àfáà àti common kéwù tó jẹ́ pé priority rẹ̀ kọ́ common kéwù ni kódà ilé kéwù mo wà presently àmà kéwù rí mi sábà tó títí ranù ń bẹ ni mi ò ráyè ranù gbogbo tí mo ń ṣe láyé kéwù kíkọ́ mọ́ ò lè kúrò nínú ọ̀rọ̀ mi ṣùgbọ́n àwọn fact kan bẹ̀rẹ̀ pé a ní láti jọ jókòó káwò critically àwọn kankan ti ṣẹlẹ̀ ó yẹ pé ó ti ṣẹlẹ̀ ó ti lọ ó ti ṣẹlẹ̀ lórí títí wa ó ti ṣẹlẹ̀ lórí àwọn tó ṣáájú wa ṣùgbọ́n àwọn tó ń bọ̀ kò yẹ kó ṣẹlẹ̀ lórí wọn mọ́ àwọn tó ń bọ̀ kò yẹ kó ṣẹlẹ̀ lórí wọn mọ́ ó ní kíni àwọn tó jẹ́ táwa náà lè fi máa promote bí Lárúbáwá ṣe jẹ́ pé gbogbo àìtàn bá dé wọn gbé ẹ̀sìn wọn gbé àṣà aláṣà kankan orí ju àṣà titi wọn lọ nǹkan dáa nínú àṣà tó jẹ́ titi Yorùbá ó nìkan la lè yọ kúrò láàrin ṣe àṣà tí ọ̀dà tó lè tako tó lè ba Islam jẹ́ mọ́ wa lọ́wọ́ láàrin ṣe ṣùgbọ́n tí ó ba Islam jẹ́ sórúkọ wa ba Islam jẹ́ ni mo ń jẹ́ Àmọ̀fẹ́ Ọládọ́gba ẹlòmíín jẹ́ Àlàní ẹlòmíín jẹ́ Àṣàkẹ́ ẹlòmíín jẹ́ Àmọ̀kẹ́ ẹlòmíín jẹ́ Àkànkẹ́ láwọn tán jóbìnrin àwọn orúkọ yìí kí ni tó fi tako Islam òun ló yẹ kó ṣáájú orúkọ tó jẹ́ orúkọ mùsùlùmí òun ló yẹ kó wà lẹ́yìn kọ́kàn yìí nígbà tó bá jẹ́ pé lóòótọ́ afẹ́ lò pé ká lè mọ̀ pé mùsùlùmí ni wá tí n bá bí mo ṣe ń jẹ́ Ọ̀jẹ́níyì Akeem ni mò ń jẹ́ bẹ́ẹ̀ family name wa is Ọ̀jẹ́níyì mo ṣe ń jẹ́ Ọ̀jẹ́níyì Akeem nẹ́sìn Ọ̀jẹ́níyì Àmọ̀fẹ́ lọ́yọ́ ṣáájú ó yẹ pé Ọ̀jẹ́níyì Àmọ̀fẹ́ irú ọ̀jẹ̀ yẹn nẹ́sìn yìí wọ́n á ti mọ̀ pé inú ilé wọn o eléegun náà ń ṣe mẹ́tẹ̀lẹ́ o ṣùgbọ́n nẹ́sìn Ọlọ́run ti sọ eléyìí mùsùlùmí that is our family name Ọ̀jẹ́níyì Akeem wa tẹ̀lé isa Akeem lọ́yẹ́kọ́ tẹ̀lé ní tí mo sọ fáàtì tí mo fẹ́ káwọn èèyàn kan rí bẹ́ẹ̀ ni. nǹkan ẹyọ kan lọ́sọ̀ wá di mùsùlùmí ó náà ní kalimatu shahada lọ́sọ̀ gbogbo ẹni tó bá di mùsùlùmí lẹ́nìí tí ó bá ti nígbàgbọ́ nínú kalimatu shahada kò kì í ṣe mùsùlùmí wà á kó tó lè di mùsùlùmí kó tó lè máa bá wa ṣe kankan nínú ẹ̀sìn wà á kó nígbàgbọ́ nínú kalimatu shahada wà á dẹ̀ pé lẹ́yìn rẹ̀ ló pẹ́sì Islam márùn-ún ló tó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wà ló ń kárí kótó ni yóò lẹ́yìn mùsùlùmí yóò tó máa ṣiṣẹ́ tó pẹ́sì Islam márùn-ún kalimatu shahada yẹn orúkọ tí wọ́n tá a fẹ́ jẹ́ yẹn orúkọ tá a gbé sórí yẹn kọ́ ni ó máa lọ orúkọ ni ó máa wà lìjánà kéèyàn máa jábìlì Akeem nìkan wà lìjánà kọ́ máa jábìlì Ibrahim nìkan wà lìjánà kọ́ máa jábìlì nìkan wà lìjánà kéèyàn sì máa jẹ́ Àmọ̀fẹ́ kò ní kọ́ máa wọ̀yọ̀ àlìjánà kò ní kọ́ wọná kéèyàn máa jẹ́ Ọládọ́gba mi kò ní kí n wọná kéèyàn máa jẹ́ Àlàmú kò ní kọ́ wọná kéèyàn máa jẹ́ Àkànkẹ́ kò ní kọ́ wọná kéèyàn máa jẹ́ Àṣàkẹ́ wọ́n ti dé létí lọ kò ní kọ́ wọná kò ní kọ́ wọná gbogbo tó bá ṣẹlẹ̀ sí ní dáadáa àtọ̀dọ̀ Ọlọ́run nìyẹn ti wá ṣùgbọ́n wà máa sọ bẹ́ẹ̀ kà mí ń ṣe yí àti ń fàmí náà fùsíkà ìtọ́ba aburú tó bá ṣẹlẹ̀ sí ẹ ti mọ̀ pé ẹ̀yin lẹ kírètì ẹ̀fọ́ ayín kí ló torí pé mọ́ àsọ bẹ́ẹ̀ kà mí ní asánà tí Ọlọ́run bá sọ ní Al-Qur'an ká lọ́wọ́ Suratu Nisa bóyá verse 78 or 87 mọ́ àsọ bẹ́ẹ̀ kà mí ní asánà tí fàmí náà láàyè lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ Ọlọ́run ìtọ́ba ti báyìí ní dáadáa fàmí náà láàyè látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wà máa àsọ bẹ́ẹ̀ kà mí ń ṣe yí àti ń fàmí náà fùsíkà ìtọ́ba bá yín láburú ọwọ́ ara yín lẹ́bi fà wà máa sọ bákà mí ń ṣe yí àti ń fàmí kíni fàmí náà fùsíkà ṣé táwọn kírètì wàhálà fúnra wa nígbà tó a ti fi orúkọ yẹn kírètì wàhálà fúnra wa bí àwọn kírísítẹ́nì ṣe ń sọ orúkọ àwọn tó ń sọ orúkọ kírísítẹ́nì táwọn fẹ́ jẹ́ orúkọ Yorùbá mọ́ láìpẹ́ bíi John Joseph Patrick Sunday Philip Samuel Mike Janet ọmọ Yorùbá bí wọ́n ṣe ń jẹ yẹn táwa náà jẹ́ Abdullahi Abdulrahman àti create enmity fúnra wa nílẹ̀ Yorùbá máa sọ oríṣìí dàbí create enmity fúnra wa o
màá wá sọ story kan, story yẹn tí mo fẹ́ sọ yìí ni màá fi ni mo fẹ́ ẹjọ́ bá ní kẹ́lá àkáyè kó máa fi làákàyè bá story yẹn lọ. Nípa ti create problem fúnra wa torí pé orúkọ yẹn àríra wa nírìírí pé ìran kan náà ni wá mọ́. Tí John bá pàdé Abdullahi kò ní rí Abdullahi ò ní rí John nírìí pé àwọn ti ẹ̀jọ̀ kanra níbi kankan. John ò ní rí Abdullahi nírìí pé ọmọ Yorùbá jọ̀nà méjèèjì o. John bóyá Àlàmú ní jẹ́, Abdullahi bóyá Àkànmú ní jẹ́, Àlàmú Àkànmú, John jẹ́ Àlàmú, Abdullahi jẹ́ Àkànmú. Ọmọ Yorùbá jọ̀nà àwọn méjèèjì o. Ṣùgbọ́n torí orúkọ Abdullahi ti rí John, ó ti rí pé John ṣe Christian. John náà ti rí Abdullahi pé Abdullahi ṣe Muslim. Orúkọ tá à ń jẹ́ yẹn, àwọn orúkọ tá à ń jẹ́ sọ́dọ̀ lọ́sọ̀ pọ̀ wọ́n fẹ́ ni. Ní tí mo sọ yìí, àwọn alásìgbọ́ nìkan náà ni ọ̀nà àlẹ́ understand mi. Àwọn alásìgbọ́. Àwọn ọmọ kéékèèké gan understand tí mo sọ. Nǹkan ẹyọ kan tó lọ́wọ́ bá fẹ́ lọ́dọ̀ wa, òun náà ni bá a ṣe jẹ́ Mùsùlùmí. Ìjẹ́ Mùsùlùmí wa, orúkọ wa kọ́ lọ́lọ́, Ọlọ́run nídìí orúkọ rẹ̀. Alfa Akeem tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀. Abraham tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀. Ibrahim tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀. Ìtọ́lọ́ ní ìlọ́dọ̀ rẹ̀ sọ́ọ̀mà tọ́lọ́ ní ìlọ́dọ̀ rẹ̀. Iṣẹ́ rẹ̀ àti ìsinlọ́run rẹ̀. Ní sọ́tò bá kọ́ra, Ọlọ́run nídìí sọ́ọ́ bẹ̀ pé wọ́n lẹ̀ dín náà àmọ̀ náà wà á mìlú sọ́ọ̀lì àti ulaika ashabul jannati hum fiha khaliduna. Àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ wà á mìlú sọ́ọ̀lì àti tọ́jà jẹ́ pé wọ́n àti nǹkan mìíràn ìtúsẹ́ rẹ̀ lọ. Ulaika àwọn yẹn la lè pè ní ashabul jannati, la lè pè ní àwọn ìjọ tí wọ́n ṣe kíni. Tán jẹ́ àwọn ìjọ àlìjánnà. Àwọn fi akáàlì tó tọ́jà pè ń bẹ̀, tán pẹ̀lú àlìjánnà yẹn. Tán máa pẹ̀lú àlìjánnà yẹn. Orúkọ ti wá di kò sí tá a lè fi secure heritage wa. Kíni tó ń jẹ́ orúkọ àbísọ̀ rẹ̀ Àkàndé Abdulsalam àbí bó ṣe ń jẹ yẹn ó wà jẹ́ Abdulsalam Àkàndé ó wà á wà ẹsẹ̀ gbé Abdulsalam sẹ́yìn. Abdelil ṣe bá jẹ́ Abdelil ló jẹ́ Abdelil yes Abdelil Àkàndé Abdulsalam. O ní ìdí káyọ̀ tẹ̀bí ọ́ lè rè pé ṣé Yorùbá ni ọ́ àbí Haúsá. O ní ìdí káyọ̀ tẹ̀bí ọ́ lè rè pé ṣé Lárúbáwá ni ọ́ ni àbí Yorùbá. Orúkọ rẹ tó kọ́kọ́ dáhùn ni wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá lélẹ̀. Orúkọ wọn o ní ìdí káyọ̀ tẹ̀ máa you owe nobody explanation pẹ̀lú orúkọ tó ń jẹ́ pẹ̀lú ìran tó ti wá. Orúkọ tó dáhùn ni wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá àtàtà lélẹ̀. What is your name? Tàbí kí Lárúbáwá gan bí ọ́ lè rè kí wọ́n pé maismok wọ́n wọ́n pé àná Àkàndé Lárúbáwá sọ wọn pé Àkàndé ó lè máa bí wọ́n pé máàna Àkàndé kí ni túmọ̀ Àkàndé máàna Àkàndé wọ́n lọ́wọ́ àmọ́ sọ túmọ̀ Àkàndé fún wọn. Àmọ̀fẹ́ kí Lárúbáwá bí mi lè rè pé maismok yasek maismok àná Àmọ̀fẹ́ Ọ̀làdọ̀gba tó bá bí pé máàna Àmọ̀fẹ́ máa lọ́mọ pé Àmọ̀fẹ́ ẹni wọ́n pé tí gbogbo ayé bá ti mọ̀ Àmọ̀fẹ́ ni ẹni wọ́n pé tí gbogbo ayé bá ti mọ̀ wà á kàn sáà Àmọ̀fẹ́ ni inú rẹ̀ ọ̀sán máa dùn sí ni. That is how it's supposed be. That is how it's supposed be. Ó sì yẹ kó rí nìyẹn. Your first identity, our first identity is our names, our indigenous name. Our indigenous name. Wọ́n kàn wá ń jáde sórí YouTube. Ṣẹ̀sìn tó mi. Gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń ṣe YouTube yẹn. Ṣẹ̀sìn tó mi. Ìgbìyànjú tá a ti ń ṣe lójú ọ̀nà Ọlọ́run lẹ́yìn tẹ́ wà ní múbàrí. Kò wo èmi láti jẹ́ ìmáàmù ni. Láti jẹ́ ìmáàmù mọ́sáàsì ni. Mo ní mọ́sáàsì tí mo kọ́ fúnra mi. Àwọn ọmọ akéwì mi náà ń kírun bẹ́ẹ̀. Tó o bá ti nígbàgbọ́, ní tó kù tọ́lọ́run fẹ́ wò ní sẹ́ẹ̀rì. Gọ́ọ̀dẹ̀ àti ìbádà rẹ̀. Gbogbo ẹni Yorùbá jẹ náà. Yóò wọbẹ̀ yóò tún kó àwọn èèyàn wọbẹ̀. Ọmọ àwọn àjẹ́ náà yóò tún kọ́lé Ọlọ́run tún kọ́lé fún àjẹ́ náà. Ìdí mò ń try láti sọ tí àwọn èèyàn yìí tí wọ́n fẹ́ try láti gbọ́. Lọ́jọ́ ń sọ pé ulul albab nìkan ló máa gbọ́ mi yé. Àwọn tí wọ́n ní làákàyè tí ọpọlọ wọn ò dojúdé. Àwọn tí wọ́n ṣe extremist because we have an extremist in everything we do. In everything we do, we have an extremist. Àwọn aláṣejù ní gbogbo àyè náà máa wà. In Christianity, we have an extremist. In Islam, we have an extremist.
tọ́jọ́ pé ẹ̀sìn ti bu ọpọlọ wọn mọ́lẹ̀ wọn àrò nǹkan kan ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ mọ́ kódà ẹ̀sìn ti àfẹ́ẹ̀tì inú ilé wọn ẹ̀sìn àfẹ́ẹ̀tì iṣẹ́ wọn àti tán láti ṣiṣẹ́ dùkán sáájú kò mọ̀ sáà sí lọ wọn àti tán láti ṣe nǹkan kan mìíràn ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ lẹ́yìn pé wọ́n sẹ̀sìn títí wọn àrí ìyàwó wọn ọlọ́kadà ní báyàwó ẹlòmíín sùn ọlọ́kadà wọn ẹ̀sìn náà láwọn ṣe ó ti dẹ̀sìn kì í sẹ̀sìn nìyẹn o ṣùgbọ́n ẹ̀sìn lójú ara wọn wọ́n gbé ẹ̀sìn ẹrù débi pé wọn àráàyè tọ́mọ wọn àráàyè tọ́jú ilé àwọn kan àráàyè tọ́jú ara wọn eyín ẹlòmíín ti di pẹ̀tà dájú ọ̀ráyè fọ́nú ànábì ó lè ní sànábì lo brush ni kò bá ní lo brush ó lè ní ànábì lo brush ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ kódà ló lè sọ pé ẹ̀ẹ̀kan lọ́dún lànábì máa ń fọnu olóòbá máa fọnu lẹ́ẹ̀kan lọ́dún. We have our measurements in everything we do. So in terms of ìmọ̀ náà ọ̀ràn tó ti wá lórúkọ tó ọba dá èèyàn kan dé lé kéwòn kéèyàn kan máa bọ̀ lé kéwòn kọ́ wá wọnú lé kéwà ní Mr. Man what do you want, what is your name first? wọ́n ní I'm Chinedu ṣé ẹ ti mọ̀ pé ọmọ kíni can you imagine ẹni bá ti ń jẹ́ Chinedu ọmọ kíni ọmọ Igbo kéèyàn kan máa bọ̀ nínú ilé kéwòn yìí kọ́ wọlé kọ́ sálámà kí n dá sálámà ẹ̀ kí kọ́ wọlé Mr. Man what is your name ó ní I'm Ahmed Musa ọmọ ta ni ẹ yóò bá jẹ́ Fúlàní yóò jẹ́ Haúsá ẹ ti mọ ìran tó ti wá ó ti clear òní ìdíkà ẹsẹ̀ mọ bílẹ̀ rè pé you are from where àbí tẹ bá fẹ́ clear tẹ bá fẹ́ mọ̀ bóyá Haúsá ni tàbí Fúlàní ní lókun ẹ ti mọ̀ pé kódà nínú rírí wíwọṣọ rẹ̀ gẹ́gẹ́ ti mọ̀ pé Fúlàní lé torí pé àwọn Fúlàní àti Haúsá àwọn ò kì í ṣe àṣejù báwa ṣe mọ̀ sí Yorùbá àfàwọn tí ọba gbélé tọ́jú pé láti kékeré náà ti kúrò nílùú the same thing náà táwa Yorùbá náà bá dá àyè kan tá a dá àyè kan tá a bá béèrè orúkọ tó yẹ kó kọ́kọ́ dá tá a fi mọ̀ pé ọmọ Yorùbá ni ọ́ òun náà ni indigenous name rẹ lọ́jọ́ máa sọ pé indigenous name yẹn ó yẹ kó ṣáájú orúkọ Lárúbáwá tá à ń jẹ́ àkànní ẹgbẹ́ orúkọ Lárúbáwá kárí bí ara ẹlòmíì ọmọ oríkì tí wọ́n fún ọmọ méjì kí lóríkì tó ń jẹ́ can you imagine ọmọ tó bá délé kọ́ lọ béèrè ẹ kì í lé oríkì lọ́dọ̀ títí àwọn òkè ṣe ọ̀dà pé bóyá Yorùbá náà kà ìmọ̀ náà kí lóríkì tiẹ̀ Rihanna Àdùkẹ́ is a good name Àdùkẹ́ ẹni tí àwọn èèyàn ń dùn láti kẹ́ no that is the meaning ẹni tí gbogbo èèyàn fẹ́ kẹ́ gbogbo ayé ló fẹ́ kẹ́ ṣé kìí sorúkọ gidi nìyẹn ẹni tí gbogbo ayé bá ṣe pé ta lóríkì rẹ̀ ń jẹ́ orí ibú ń bì kò sí náà o ta lóríkì rẹ̀ ń jẹ́ Adùnsá fún bì kọ̀sẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo oríkì tá à ń jẹ́ tó jẹ́ oríkì titiwa tó jẹ́ indigenous name tí wọ́n sọ wá orúkọ gidi ni wọ́n ti fi ẹ̀sìn ó ti di weapons tá a fi ń fight láàrin àwọn ọmọ Yorùbá láàrin ara wa tá a bá ti rí téèyàn kan bá ní ìdí nǹkan kan tí nǹkan yẹn sì ń bẹ lákàtà wa ṣùgbọ́n torí pé àwọn jẹ́ mùsùlùmí tẹ́ni yẹn wá tí bóyá ó fẹ́ kódà bóyá ìfami lásán lẹ́lòmíì fẹ́ yá ládùúgbò ìfami ló fẹ́ yá inú ilé tán ti wá nífami ọwọ́ àlọ́ ọbẹ̀ fẹ́ yá wa ni wá ń bí kí lórúkọ tiẹ̀ Abdulhamid ni mò ń jẹ́ ìfami wá ti jọ́dọ̀ lánàá ìfami yẹn bẹnu lé o àwọn ti jábọ̀ mi yẹn sọ́dọ̀ lánàá torí pé ó kórìíra mùsùlùmí bóyá èèyàn kan ti hàn léèmọ̀ rí tó jẹ́ mùsùlùmí tí ó mọ̀ pé àwọn tó dá sí pọ̀ nù mùsùlùmí bóyá ti báyìí lójú wo pé gbogbo ẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti rí báyìí òun ní ṣe dáadáa sí mọ́ báwo ni ó ti wá mọ̀ orúkọ yẹn ni àwọn bo ẹlòmíì wọ́n pààyàn ni o ẹni tó lọ yáfa mi Yorùbá ni o Àkànmú ní jẹ́ o ẹni tí wọ́n fẹ́ yáfa mi lọ́wọ́ rẹ̀ oúnjẹ Àdùkẹ́ kí náà méjèèjì ọmọ ṣé ìsọmọ Yorùbá náà méjèèjì ẹ wo ọ̀tá tí wọ́n fi ẹ wo ìnira tí wọ́n fi kára wọn lọ́mọ Yorùbá sọmọ Yorùbá ọmọ Yorùbá sọmọ Yorùbá ó ṣàǹfààní fúnra wọn mọ́ látara religion differences ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ nílẹ̀ Yorùbá lẹ́nìí tó bá ti lè já sí pé àwọn Christian ni wọ́n dominate ẹ̀ wọ́n allow mùsùlùmí láti wọbẹ̀
gbogbo application tí mùsùlùmí bá kọ wọ́n máa gbé sábẹ́ tébù báyìí ọdọọjọ́ tó bá tó rí ọmọ kírísítẹ́nì tó bá tó kọ application náà tó fún níṣẹ́ wọ́n máa sọ pé àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ ni wọ́n dẹ̀ nídìí ẹ̀ ń tán fẹ́ gbà ṣùgbọ́n wọn ṣetán àwọn fẹ́ gba mùsùlùmí gbogbo mùsùlùmí tí ń kọ application Yorùbá ni o mùsùlùmí tí ń kọ wọ́n wá prefer kí wọ́n fún ọmọ Yíbò tó jẹ́ kírísítẹ́nì níṣẹ́ dá mùsùlùmí tọ́jú ọmọ ìyá wọn because of religion differences bẹ́ẹ̀ náà nílẹ̀ ìsọ̀rọ̀ ẹ̀rọ mùsùlùmí náà àwọn àyè kan ń bẹ tó jẹ́ pé kìrìsìtẹ́nì tó kájú rẹ̀ ó lè wà níbẹ̀ àwọn iléeṣẹ́ kan ń bẹ ní ìkíyà mùsùlùmí tó jẹ́ pé kìrìsìtẹ́nì tó kájú ẹ̀ ó lè ọmọ Yorùbá tó kájú ẹ̀ ó ń bẹ tó dẹ̀ ti kọ application tó dẹ̀ ń wáṣẹ́ kiri tí yẹn dẹ̀ ní ìdíṣẹ́ yẹn tó dẹ̀ kájú àyè yẹn ṣùgbọ́n torí pé ó débẹ̀ wọ́n bi léèrè pé kí lorúkọ yín mà kí lorúkọ yín sà wọ́n gba John lorúkọ mi àbí Deborah ni mò ń jẹ́ ẹ̀fẹ̀ tí bá ń jẹ́ Deborah kò ní ìdíkẹ́ ẹ̀tẹ̀ bí léèrè pé ayé Christian or Muslim mọ́ ẹni ó bá ń jẹ́ John kò ní ìdíkẹ́ ẹ̀tẹ̀ bí léèrè pé ayé Muslim or Christian mọ́ orúkọ tó rọra dáhùn ó ti rọra fẹ́ẹ̀lì nínú ọkàn rẹ̀ yóò ti sọ nínú ọkàn pé ìwọ ó ti fẹ́ẹ̀lì orúkọ lásán lẹ́lòmíì dání tó ti fẹ́ lọ gbaṣẹ́ tá ti fẹ́ẹ̀lì ẹ̀ wọn àti ìwo fáìlì ẹ̀ wò wọn àti gbogbo ọgbà gbogbo gírèdì ayé wọn àfẹ́ mọ̀ tó bá ti gbọ́ orúkọ rẹ̀ ó ti fẹ́ẹ̀lì torúkọ rẹ̀ ó bá ti jẹ́ orúkọ ẹni tán fẹ́ kò sí bó ṣe lè gúdù tó wọn à ní gbà ẹ̀ síṣẹ́ a rí nínú ẹni tó jẹ́ mùsùlùmí tó ń di Christian torí pé fẹ́ gbaṣẹ́ bìkọ́ tí ó bá di Christian wọn ní fún níṣẹ́ yẹn kí ni tó bí orúkọ tí ń jẹ́ yẹn wọn àfẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà ni ó ń bẹ́ẹ̀ nu Christian tó fẹ́ gbaṣẹ́ tó yẹ kó orúkọ tó ń jẹ́ yẹn olókóbá lọ́dọ̀ mùsùlùmí ẹ wo weapon tá a fi fight ara wa ọmọ aládé ọmọ Yorùbá lọ ní wọn làwọn méjèèjì o àtẹni tó fẹ́ fún yàn sí àtẹni tó fẹ́ gbaṣẹ́ Yorùbá jọ ni wọ́n o ọ̀gá ilé iṣẹ́ tó fẹ́ fún yàn sẹ́ ọmọ Yorùbá ni o torí pọ́jẹ́ kìrìsìtẹ́nì ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ torí pọ́jẹ́ mùsùlùmí ó prefer kó fi iṣẹ́ yẹn síta fún ọmọ Yíbò tọ́jẹ́ kìrìsìtẹ́nì ẹgbẹ́ rẹ̀ dáhùn kó fún ọmọ mùsùlùmí tọ́jẹ́ Yorùbá tọ́jẹ́ mùsùlùmí lọ. lọ́jọ́ ń sọ pé ẹ̀sìn wọn mú wá gẹ́gẹ́ bí ànábì ṣe mú ẹ̀sìn wá kọ́ ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa tó bá jẹ́ pé báwọn ẹbí ṣe mẹ́sìn wá fún wa ni wàláì gbogbo ayé ọmọ ìgbàdùn ni gbogbo ilẹ̀ Yorùbá ọmọ ìgbàdùn ni ṣùgbọ́n kì í ṣe báwọn ẹbí ṣe mẹ́sìn wá fún wa ni wọ́n ṣe gbé wá fún wa ọ̀tọ̀ ni ojú tí ànábì fi gbé ẹ̀sìn wá òdìkejì rẹ̀ ni wọ́n introduce sí wa tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wo social media lẹ́ni ẹ wo jà lọ́tọ̀ lọ́sì ẹ wo wàhálà àwa alálùsúnà àwa ni oníbídíà àwa ni oníkíní kan ẹ wo wàhálà sọyẹ orí bẹ́ẹ̀ sọyẹ kórí bẹ́ẹ̀ ṣe ànábì lóní ká máa bára wa wàhálà káwọn kórìíra àwọn gẹ́gẹ́ bí onísúnà káwọn kórìíra àwọn gẹ́gẹ́ bí oníbídíà wà máa yẹ́sà kárù ìlà hululẹ̀ halibad gbogbo ohun tí mò ń sọ yìí ẹni orí ẹ̀ bá pé lọ́lọ́run fún ní IQ intelligent quotient náà ń pè ní IQ I means intelligent Q means quotient ẹni Ọlọ́run bá fún onìkan ló máa jókòó tó máa ronú lórí tí mo sọ lórí àwọn tí mo sọ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ẹ̀sìn ti bu ọpọlọ rẹ̀ màálẹ̀ kò ronú kankan mi èèyàn kan ti ẹ̀ mẹ́sẹ̀jì mi láàárọ̀ yìí wọ́n sọ pé òun jẹ́ orúkọ láti lè promote ẹ̀sìn Islam ní torí ayé àti àlè ahira ṣe orúkọ orúkọ rẹ pẹ̀lú ayé àti àlè ahira rẹ ìwọ má ṣe dáadáa kan olóyún orí àlè ahira ṣé o ṣe bí orúkọ lọ́wọ́ fi pín àlè ahira ṣé orúkọ tó ń jẹ́ yẹn lọ́wọ́ fi pín àlè ahira mọ́ dey play. ó lẹ́tí gbọ́ òun lẹ́nu Alfa Akeem ó sì ṣàlàyé kíní ọ̀hún lọ́rin kíní wìn ó ní orúkọ wa ó ṣe pàtàkì ìtumọ̀ orúkọ ọ̀hún sì nítumọ̀ bàbá yìí tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣesí àwọn lárúbáwá tí wọ́n fún wa ní ẹ̀sìn àtàwọn òyìnbó aláwọ̀ funfun táwọn náà fún alẹ́sìn ìgbàgbọ́ wọ́n wá lo kíní ọ̀hún láti gba ohun tó dáa lọ́wọ́ wa ní táwọn á fún wa lẹ́sìn títí wọn ó lẹ́tí gbọ́ òun o nínú èyí tí mo gbàgbọ́ pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan tàbí méjì ń bẹ ìkànnì tẹ́ wá wà yìí òun náà ni Yorùbá Parapọ̀ TV ọba jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbí ẹ̀yin tí wò wá tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ subscribe button náà ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èyí tí ó máa ta yín lólobó nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ kílìkì lórí họ́ọ̀lù bẹ bàbá sì ti ń fi fọ́nrán ọ̀hún jáde náà lẹ́sìn máa rí wò wá ní jù bẹ́ẹ̀ lọ táì lábalábi tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni o búburú kan ò ní ṣe wá kò sì ní ṣe yín ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀
ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó.